àti dé gbàgede ibi tí láti fẹ́ ṣe rálì bọ̀ àti fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ ní Ìtayùnrẹ́ Èkìtì ibẹ̀ ni a dé báyìí. ó yá gbogbo ẹ̀. gẹ́gẹ́ tí ẹ ṣe ń rí bí ọ̀kan níwájú náà sí èrò tí wà kíkà náà. Yoruba nation no going back. Ìṣọ̀kan ọmọ Oòduà TV a wà ní Ìtayùnrẹ́ ní Èkìtì níbi army checking point ibẹ̀ ni a wà báyìí. Ìtayùnrẹ́ Èkìtì ibẹ̀ ni a dé báyìí ní checking point ibẹ̀ ni a wà báyìí. Ìṣọ̀kan ọmọ Oòduà TV. Bàbá wa Ìgbòho ṣàjáde láti kí àwọn ènìyàn wa. Ẹgbẹ̀gbẹ́ lọ. Bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho ṣàlẹ̀ ní táwọn èèyàn tún yáyá tó tún yẹ̀yà jáde sí láti pàdé wọn ní Ìtayùnrẹ́ Èkìtì ibẹ̀ ni a wà báyìí. Ìṣọ̀kan ọmọ Oòduà TV. torí náà mi ò support even ìwọ ni politician ìwọ nìkan kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀ níbi tá a dé dúró yìí torí wípé ẹni Yorùbá wípé ìrọ̀rùn omi òun ni ìrọ̀rùn ẹja ìrọ̀rùn tẹ́ òun ni ìrọ̀rùn eku kò sẹ́ni tá a fọwọ́ kanra rẹ̀ tí ò ní mọ̀ pé nǹkan kan ń bẹ lára tó ń dùn lára bẹ́ẹ̀ ni torí táwọn kan bá dé tó ti ń gbà mí tó bá sọ pé ẹ wá dá ọrẹ wọ́n náírà olùmí lè má rí nǹkan kan ṣé ẹni tí ò jẹsùn ló fẹ́ fagídí mú pópó wá chọ́ọ̀chì torí pé ibi tí ìrọ̀rùn bá wà òun náà ni èèyàn ó sá sí ẹni tó bá lè ké pa ni ẹni tó bá lè ké gbẹ ni òun lè yàn sá pè torí náà èyí tó ṣẹlẹ̀ kì í ṣe wípé bàbá Sunday Igboho pé ẹ lọ kó oògùn jáde àbẹ́ ẹ lọ kó wàhálà kan jáde àbí ìjà la fẹ́ jà no ó pẹ̀tù sí wa ni wípé ẹjẹ́ agbára wa kó lọ́wọ́ oko ẹrú jìbìtì Yorùbá yẹ Nàìjíríà àwọn kọ̀nàkọ̀nà àwọn Haúsá ká gbára wa kó ẹni bá wọ Liberia ní 1993/1994 a mọ̀ wípé yes àwọn èèyàn jà fún ara wọn torí náà 83 ẹni bá wo ohun tó ṣẹlẹ̀ ní 83 nínú Èkìtì àti Ondo State a mọ̀ wípé yes nǹkan kan wà ń bẹ̀ torí náà a ò fẹ́ ogun a fẹ́ wàhálà àmọ́ àjọra máa ṣe bí eléyìí ohun tẹ̀mí gbàgbọ́ ni pé ẹni bá nù ọbẹ̀ àtáàkì Sunday Igboho àbí lórí táwọn ọ̀dọ́ ṣe yìí àbí Yorùbá yìí ẹ má gbàgbé o ẹni òní ò fẹ́ orí ara rẹ̀ kó torí náà ẹ̀bẹ̀ mi sí Ọlọ́run ni wípé kọ́ Ọlọ́run kó ran àwọn ọ̀dọ́ lọ́wọ́ kó dẹ̀ ran Sunday Igboho lọ́wọ́ láti tì wá lẹ́yìn àti kọ́ Ọlọ́run ó wá tì wá lẹ́yìn láti jàjàyọrí fún Yorùbá nation èyí tèmi dẹ́ gbàgbọ́ pé Èdùmàrè ti gba kọ́kọ́ rẹ̀ fún wa God bless you. ẹjọ ẹ ká ṣiṣẹ́ bàbá wa ní àtẹ̀wọ́ tí ó pọ́yàn lè. bàbá ọlọ́mọ ọlọ́run ní bàbá ẹ̀ka sà ẹjọ bàbá wa kí lórúkọ yín sà. Alhaji Sulaiman lórúkọ mi Alhaji Sulaiman lórúkọ mi àádọ́sọ lè wọ́ òun fẹ́ òun gbọ́dọ̀ nǹkan péré ni mo fẹ́ sọ bàbá kan ó bí ọmọ mẹ́ta ẹ máa gbọ́ òwe yìí o nǹkan táwọn ọ̀dọ́ wa ń ṣe kò fàjà fa gbọ́n tó náà ó wà ń bẹ̀ ni pé bàbá kan bí ọmọ mẹ́ta ńgbà tó wá yá àwọn mẹ́ta sọ pé bàbá tàbí àwọn mọ̀lẹ́bí wọ́n ní ogún bàbá wa ẹja pín kólúkálukú ní tiẹ̀ ǹjẹ́ ó yẹ kó lè fàjà Yorùbá dìde pé òkè o ogún tiwa ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ pín fún wa ó dàbẹ̀ ni pé àwọn apá kan
ló ń gbádùn kínní àwọn apá kan wọ́n kàn ń jìyà so gbólóhùn Oòduà á gbè wá o Oòduà á gbè wá Oòduà á gbè wá. Jáde ẹ̀jẹ̀ má bínú ó ní ìbéèrè kan tó wá sí mi lọ́kàn nítorí pẹ̀lú máa mọ̀ láìfilẹ̀ wà báyìí Odùduwà TV rédíò gbogbo kan tá à ń sọ látàrọ ọkọ̀ wò wá káàkiri àgbàlá ayé báyìí bàbá mi mú orí gbé àgbàlá yín kàwọ́ yóò dẹ̀ jọ ẹni tí yà ń jẹ bí mo èwò yìí ó dá mi lójú pé gbogbo kan tí yàn ń ṣe láyé ilẹ̀ ti máa ṣe kí ló tún àfàdé tó pé Yorùbá ní ṣe kí lẹ tún jà fún Yorùbá ṣe bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ ti jẹun yó kí lẹ tún wá. èmi tí wọ́n ní ẹnìkan kì í jẹ ká ní ìlú fẹ́ èèyàn kan kì í jẹ ká ní ìlú fẹ́ ẹnìkan kì í jẹ kí ìlú fẹ́ bẹ́ẹ̀. kí ìlú fẹ́ tẹ́ bá ṣàkíyèsí gbogbo ipò tó wà ní Nàìjíríà ábà ẹ lọ wo ọmọ Yorùbá mélòó ló wà ń bẹ̀ ohun táwọn ọmọ wa dẹ̀ ń ṣe ń sìn àwa tá a wà lábúlé à ń gbádùn ẹ̀ torí nìkan bí oṣù mẹ́ta sẹ́yìn nǹkan táwọn Fúlàní fojú wa rí àti ẹ̀dì lọ oko mọ́ ní Mọ̀bá local government gbogbo nǹkan oko tí mo ní pátápátá làwọn onímọ̀ọ́lù jẹ wọ́n á máa gbé ìbọn pẹ̀lú àdá wọ́n máa gbé káàkiri inú igbó so fún ìdí èyí nǹkan tá à ń sọ ni pé ẹ fún Yorùbá ní ààyè kán di ilé bàbá tiwọn mú kólúkálukú di ilé bàbá tiẹ̀ mú ọlọ́múdọ́mọ ẹ̀ gbé ìsí ọ̀rọ̀ ìjàkọ́lélé yìí o ọ̀nà ìjàkọ́lélé yìí ọlọ́múdọ́mọ Yorùbá ó ti sú Yorùbá so a fẹ́ dúró tó bá jẹ́ láàrin ara wa ní ọ̀tún mọ́túwá ọ̀tún ṣé Èkìtì náà ni. Èkìtì ni ọmọ mi gan wà ní àwọn ọmọ mi wà ní US gan tó ń jẹ́ pé wọ́n wà ní àwọn tó ń dìmáìdì fún Yorùbá nation. Ṣé adúpẹ́ sà lágbára Ọlọ́run ẹ pẹ́ fún wa àgbáyé adalẹ́ tí Yorùbá nation yìí bá máa délẹ̀ ọ̀hún ní dúró ìṣẹ́jú kan fún mi àti bẹ̀rẹ̀ tó bá wù náà kó pè mọ́ra. àtẹ̀mí náà. ẹ ṣe adúpẹ́ ẹyẹjọ bàbá wa ṣí ẹ̀yin náà bẹ́ẹ̀ bá wa sọ̀rọ̀. ẹ ká sọ bàbá wa. ẹ ṣe ẹ káàbọ̀. dáàdi wa ìjọ kílẹ̀ wò pé ó ń ṣẹlẹ̀ bíbá yìí lé ní sà. nǹkan tó ń ṣẹlẹ̀ bí nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan dáadáa ni torí pé nǹkan tá à ń pòǹgbẹ fún láti bẹ̀rẹ̀ wá ni ẹ máa wo bí ìjọba ṣe ń rí lọ ipò gbogbo tó wà ní àpapọ̀ Fúlàní náà kó gbogbo ẹ̀ fún kò sí kankan tó wà sí ilẹ̀ Yorùbá ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn Fúlàní wọ́n pààyàn lórí oko àwọn afẹ́ màálù wọn á fi jókòó àwọn dẹ̀ tún bá èèyàn sùn á tún pa ṣé Nàìjíríà kan náà lájọ jẹ́ báyìí kì í ṣe Nàìjíríà ẹ jọ̀ọ́ ìyà tó ń jẹ mẹ̀kúnnù ó ti pọ̀ jù ìyà tó ń jẹ mẹ̀kúnnù ó ti pọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ ní orí oúnjẹ òòjọ́ jẹ ní èdè tó yẹ abẹ́ kò dá o òun la ṣe ń fẹ́ Yorùbá nation la ń fẹ́ kọ́ ẹ̀ fún wa ẹ̀yin ìjọba ẹ̀ fún wa ní Yorùbá nation ẹ̀yin àgbáyé ẹ̀ ń rí bí nǹkan ṣe ń rí báyìí ẹ̀ ń gbọ́. ọ̀rọ̀ ni ẹ fẹ́ sọ̀rọ̀ sá. ẹ ṣeun. akílẹ̀ òkú ìṣẹ̀lẹ̀ nígbà yìí ní èdè sá. a dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún òmìnira ńlá tó ń ṣẹlẹ̀ torí tí rúmi bá lè jáde wòlíì ni mí mo sì ní ìjọ káàkiri tá a bá rí ọmọ Yorùbá tí ó sọpọ́tì ẹ lè sọ pé iye owó báyìí ló máa san tó bá máa padà wọlé that's number 1. Number 2 oúnjẹ lohun tó so gbogbo wa pọ̀ tẹ́ ẹ bá wọgbọ́n táwọn arábìnrin wọ̀nyí dá fún wa bírú mi báyìí sí mi ò kì í ṣàgbẹ̀ mi ìdáko ṣùgbọ́n àwọn tó ń lọ oko tí wọ́n ń ṣiṣẹ́ oko yìí wọn ò gbà wọ́n láyè láti lọ oko ẹ gbọ́ mi sà abọ́ gàrí kó di 1,200 naira abọ́ gàrí 1,200 naira ẹni tó bá fẹ́ dáko wọn á lọ jí gbé inú oko láìpẹ́ yìí lára àwọn ẹ̀gbọ́n ìyàwó mi ọkọ ẹ̀gbọ́n ìyàwó mi wọ́n kidnap ẹ̀ ilé epo ṣá ló ti ń ṣiṣẹ́ o kó tó di pé wọ́n lè release àwọn Fúlàní wọ̀nyí wọ́n gba 2 million naira lọ́wọ́ ẹ̀ lẹ́kìtì yìí náà ni o now ní dòsí mbẹ̀yẹn lọ́rìn a rí ẹni tó lọ sóko tó wá láti àwọn èèyàn pé àwọn Fúlàní wà lóko
kan tó débẹ̀ wọ́n dè mọ́gi wọ́n sì pa síbẹ̀ àwọn èèyàn ò tẹ́ni tó lè lọ oko ẹ jẹ́ ká wo life táwọn ọ̀dọ́ wa ń gbé ẹ rí i pé life yẹn ò rọrùn now àwọn èèyàn máa ń sọ pé pastor why tẹ́ ṣe máa gbàdúrà ẹ ṣà àdúrà tá a ti ń gbà láti 100 years ìmọ̀ tèmi ni wípé àwọn kan náà láfàdúrà yìí ń sìn àwọn.